Osayanu eromo me Azerune Amudia. 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 Yanu eromo me Aba. Yanu eromo me Jesu. Azerune Amudia o Baba. Azerune Amudia. Yanu eromo Baba. Yanu eromo Jesu. Azerune Amudia o Sama. Azerune Amudia. Yo Baba wakile narara asaria me amako yo Baba narara asaria o wo Jesu ati me mi agbon ni le Ame imakayo narari asogba Zare ni megbe Baba Zare ni megbe o Azerune Amudia o Baba Azerune Amudia Osayanu eromo me Azerune Amudia. Osayanu eromo me Azerune Amudia Isabarego Oyoyoyo na agbelegbe Oyoyo noko Osayanu eromo me Azerune Amudia. Osayanu eromo me Azerune Amudia. Yanu eromo Baba. Yanu eromo Jesu.
Azerune Amudia Maruna yeko baba Maruna yado Runa bawuro mi Jesu Marami onobo Nara koko Jesu Yanu eranmo me o Azerune Amudia o baba Azerune Amudia eranmo no si dale no si confidence o eranmo no so po me Jesu Yanu eranmo me o Osa yanu eranmo me Azerune Amudia Osa yanu eranmo me Azerune Amudia o Baba Jime mi ona o Nidalu na mo Nidalu na boniye Nidalu na shome baba Azerune Amudia Osa yanu eranmo me Azerune Amudia o Osa yanu eranmo me Azerune Amudia o Osa yanu eranmo me Azerune Amudia Osa yanu eranmo me Azerune Amudia o Osa no bra no mo to bi ogun wa patota Oje na urere ne wa patota nosa wa patota gbegbe wa patota nosa Oje na urere ne wa patota Otale olole kan otale sewu kegbe ma Yare wa yo pastor Henry no we no mo Darona gina yo mari Pastor Henry no we Pastor of Deeper Life Bible Church Bini Yaro yo baba Pastor Ehis the pastor of Christ Gospel to the world Yare wa yo Osa no bra no mo to bi okun wa patota Nosa wa patota Ukegbe ma wa patota nosa o Ota alwale Jesu mojo bulu egbe ma Wena mi osa no bra ne me yale go bulu Ota alwale Jesu mojo bulu Wena mi osa ne me yale akwamena Osa no bra no mo to bi okun wa patota Nosa wa patota Ukegbe ma wa patota nosa o wa patota wa patota nosa wa patota nosa wa patota Ukegbe ma wa patota Ukegbe mo ma wa patota Ukegbe
ṣọ̀mọ́ ṣe mú sẹ́mẹ́ nà mọ́ oko òkè gbin wọn nà mọ́ Jésù nọ̀sẹ́ oko okulu Jésù wẹ́ àmì Jésù lẹ́wọ̀n yẹ òbulu wẹ́ àmì Jésù lẹ́wọ̀n yẹ àpamẹ́rẹ́ ọ̀tọ́tà nọ̀sẹ́ rẹ̀ òkè gbin wọn Christ gospel to the world. Wana tona ma, iwa gba oko
Mo fẹ́ wá dùnú rẹ̀ ká.
Awara Mudiama okporo chagbo yoyo. Awara Mudiama okporo chagbo. Boke fata Mudiama okporo chagbo yoyo. Awara Mudiama okporo chagbo. Fata Mudiama okporo chagbo yoyo. Fata Mudiama okporo chagbo. Iba Mudiama ko. Iba Mudiama na. Ayi kiyagbo, ayi kiyagbo. Ayi kiyagbo, ayi kiyagbo. Iba Mudiama, Usagwa Iba Mudiama, Usagwa no pavo Iba Mudiama, Oyikiyango, Oyikiyango. Mera rana fún ibo ke fàjọ rebe. Àwùdébí nọ sunu ẹ̀dẹ̀ ní. Ìrọ̀mọ́ ni bàbá jí mẹ́, ọ̀dà sẹ́wé gbé mẹ́. Ìlú ni bàbá sẹ́wé ké gbé mẹ́. Ọ̀dà sẹ́ ọmọdé arọ nílò nàrẹ̀ fún mi bó ké fún àjọ gbígbé ọ̀ríwò kó ìjọ rẹ̀ ayé ẹ̀dá bá lù ọkẹ́ àṣẹ. Ayé kìí àgbò náà ayé kìí àgbò kó Iba Mudiama gbọ́ràn pa kìí àgbò Iba Mudiama gọ̀ọ́yì kìí àgbò. Idarona Kwamadu Kwara, Mr. Thomas Okoduwa from Uzagwa Ifadion, Yaruyo Baba, Okoduwa Nakio, Mr. Joseph Okpaiwo from Uzagwa Ifadion, Joseph Okpaiwo Nakio, Yaruyo Baba, Estate Management, Joseph Okpaiwo. Ìyáàrẹ̀wá yóò bàbá lókun sẹ́gbà ní mẹ́ràkà ìkèké ọ̀ká nígbà ló pàwọ́ ní rákà ìkèké Iba Mudiama Iba Mudiama. Honorable Jaguar Enowe Jaguar Rental Services Aweti Local Government Chairman Jaguar Baba Yaruyo. Iba Mudiama ko Iba Mudiama no ayi kiyagbo ayi kiyagbo ayi kiyagbo ayi kiyagbo. Ẹ̀dà hustle ebaluwe plumber materials dealer Yaruyo Baba ẹ̀dà hustle na kí o. Iba Mudiama Iba Mudiama. Mr. Friday Akahome, A.K.A. Heniki Beer, automobile electrician, Heniki Baba, patron to all patron, Yaruyo, Heniki Beer, also Ifada, Yaruyo Baba. Aboniye Mudiama o, Aboniye Mudiama. Ọ̀rọ̀ pàkí ẹ̀gbò gọ̀gì kì í ẹ̀gbò. Ọ̀rọ̀ pàkí ẹ̀gbò gọ̀gì kì í ẹ̀gbò. Engineer Lucky Ene triple patron Engineer Lucky Ene nàkíò. Engineer Aneni Idadu Okebu ọ̀dà ẹ̀mẹ́rọ̀ náà ìwé dódódó. Engineer Aneni Idadu Okebu nàkíò. Ìyáàrẹ̀wá yóò òsì àjẹ́bẹ̀ náà mọ̀ ní mẹ́rẹ́kà ìkèké. President Youngster Social Club of Nigeria O.C. Achebe Yario.
Engineer Godwin Arega. Iwa mutama. Arega na kyo. Mr. Akere Okodua. Darona gina yono monare. Doctor 2+2. Omi Fanjon. Doctor 2+2 na kyo. Iwa mutama. Àwọn oníyé mutama kọ igi àgbo yoyo. Wọ́n gbàtẹ́gbò. Mr. Bobby Idadu. Bobby Black. Yariyo. Mr. Marcus Akigbe. A.K.A. Emperor Worry. Yariyo baba. Ìwà mutama. Betola Rental Services from Iduweka Ifanjo Betola. Darona gina yono monare Oti Adodo based in Italy. Oti Adodo na kyo Yariyo Anubasa ọ̀rẹ́ mẹ́rọ na jotwe Engineer Akere Anubasa. Àwọn oníyé mutama kọ igi àgbo yoyo. Mr. Fidelis Akahome na kyo. Odube baba. Odube Henry Idaniel. Mr. Eburame. Yarewayo Mr. Igwe Vada Mera na Jotwe. Joseph Okpagbo. Ìwé mutama bá. Okpagbo náà mọ̀ ní mẹ́rọ ṣe ìkéke. Gbọ́nà pàṣẹgbò rọrí kí ẹ gbò. Ọ̀yíkí àgbò. Àwọn oníyé mutama ọ̀yíkí àgbò yoyo. Okporo ategbu yage awoma. Okporo ategbu yage koko. Okporo ategbu yage awoma. Okporo ategbu yage gina o. Yage o. Kisley Dead Night. Kisley Asibo. A.K.A. Dead Night. Damero na ye inore. Late Mrs. Dead Night. Nopando ari ewo na egba age no bare gbe. Namada eri nwe ye wewu no. Eyabi Dead Night. Damero na ye eri. Laya mi achere agmesi wakire. Tegbiyage, miawo na wada. Kevin Asibo, based in Italy. Isoba na mama iwe pare fere loro gbona tegbiyage na.
de kuyage Mrs. Aziba na me iwero na pa mi vie lori Ondos baba iwero na pa mi vie lori baba Kizo AU furniture da me iwero na pa mi vie lori Kizo baba Augustine Ojeme AU furniture Okporo de kuyage Ojeme no mo na wada ina o Okporo de kuyage Kizo menoke Nyawolo na wada Okporo de kuyage Okporo de kuyage Kizo menoke Ese ibu me ese muama ese imu igo ni ara lwebio ese mwigo ese mwigo ese mwigo Ese mwigo awa Ese mwigo awa ese ibu me ese mumomo se ibu okoni mere ese mwigo awa awa ese mwigo sakwano paro ese mwigo awa Ese mwigo awa Ese mwigo awa ese ibu me ese mumomo se imu okpavo ni jare o ese mwigo sakwa lo pavo ese mwigo efadan lo pavo ma ese mwigo awa Dr. Lucky Edo Bezi Bini Dr. Lucky Edo na kyo Chief Oje Nyawo one of Uromikidon the Osula one of Udokidon Prince Sunday Okoje da mero nage na Jotwe our planning officer Dr. Lucky alias Bere from Ikeke based in Uromi Dr. Lucky Nakyo Marcus Akigbe A.K.A. Worry for Good Estate Management Ebo Seli Ewalefo Transporter Ese ibu me ese muwama se ibu igo ni erelio ese mwigo Ebo Seli ese mwigo Ome Ewalefo ese mwigo awa Dr. Arukali Udo da mera na Jotwe Udo dance band of Uromi Dr. Igute Amoniru Abiai Dr. Igute Ese mwigo
esemwigo awa oje transporter oje baba yaru yoje se ibu ma se mu woma se imwigo ni ara lobio esemwigo awa double chief Agbomebia, father of the children, engineer Kere Ofonba, Edodoji Okoje down Medo Wedododo, Ofonba na kyo. Esemwigo, awa. Engineer Owin Ebolo, Yaru yo Ebo said I may Wedododo. Seibu mese muama seibu ni ara lobio esemwigo awa Mr. Kennedy Oriasote from Awo Seibu mese muama seibu ni ara lobio esemwigo amumiwena amuwamo esemwigo awa Mr. Osemujame Ogbolegbe Alasotuma Bezi Wari Gabalushi one of Africa Akere imo fwe megere tuje na gbongo Akere imo fwe yara tuje nage Ateboyi Atewa asa Akere imo fwe yara tuje nage Mr. Osemujame Warrior Besi Bini Upaga A.K.A. Young Landlord Madara Nagina Yondo Tunare Esa Youth Social Club of Wari Mr. Emmanuel Agbonselo Ebo Presto Mr. Frank Azegume, Vice President. Idagare, Jagajan ni meni ngatenuge, Secretary. Iyare wayo, Prado Imotu ni ate, Committee member. Idagare, Ogidi meni ate o, Ogidi. Wọ́n bá dọ̀rọ̀ dàrú mákìyà ọmọ Ogidi mẹ́. Mr. Thursday Iyawere, staff of First Bank, Kuromi, Yaruyo. Ọmọ Onugbo Abiyaira. Megadage bụ n'okposu. Ma ide bụ bade idaya megbe magbapụ. Ọkpakina ọbụma oya regbe. Mr. Thursday Iriokpe based in Abuja. Agbemi keke Adoya mafo. Unbeatable Brothers Social Club of Kuromi, Mr. Saturday Ilawa, Ebo Presido.
Jare Felix Yaruyo Baba Mr. Kennedy Osolase PRO Daro lagi na yodo panare Mr. Christopher Iyayere alias Omugbi Rental Services Agbemi keke do yan fo 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 Daniel Obaye traditional businessman Daniel Obaye na kibo Agbemi keke do yan fo Kennedy Adola Eis alias Gabon Yaruyo Baba Eis Baba Agbemi keke do yan fo Agbemi keke do yan fo Agbemi keke do yan fo Ejina Hendrix A.K.A. Jado Baba Ejina Hendrix Lakio A.K.A. Jado Agbemi keke do yan fo Adisi lani mere dagba Wẹ̀dọ́wọ́dọ́rẹ̀ wẹ̀dàmọ̀ sí na Jado Agbemi keke do yan fo Agbemi keke do yan fo Ogidi mẹ́ni àti bẹ́sì wẹ̀rí ogidi Dọ́tà mẹ́rọ ìyá rẹ̀ wáyó Aṣọ iná wẹ̀ tí wé tó tàbá Ẹ̀jìnà anẹ́ni ìdádú òkèbù Agbemi keke do yan fo Prince Book Child Transport of Africa AP Transport of Ugba This track is specially dedicated to late Elder Anthony Obo Okoje, who slept on the Lord on the 31st of May 2021. May his gentle soul rest in perfect peace. Amen. Agbara te wa enu aka ta oye yo Ọ̀nà ìrántí ayo Agbara te wa enu aka ta oye yo Ọ̀nà ìrántí ayo Ọ̀nà ìbátẹ́ o bàbá wọ́n kíkẹ́ kọ̀rí yẹn mi o ọkọ̀ bá gbọ́rẹ̀ o bàbá ayo Onílù na Madarọ̀ yé late Prince Elder Tony Obo Okojere nọ̀nẹ́gbẹ́ ewúgbọ́ àbáyé àbá Madayẹ̀lì mi níwẹ̀ yé ewu náà. Monday serebe ibi agba bibi o ida emero nilo na yeri ida yo we abada gbon ari abere we agbeka we agbivie nire ase well ọ̀nà ìbátẹ́ o bàbá wọ́n kíkẹ́ kọ̀rí yẹn mi o
Prince Henry Okoje A.K.A. Chemical Bamada wara na kpawi ye lori Prince Okoje Sunday Chartered Town Planning Officer Able Patron to Junior Enowe Dance Band of Uromi President Ugwa Youth Association Uromi Branch Multiple Patron Baba Mada Yari Wayo Wọ́n á dé àgbọ̀n o tó ní wá wọ́n á dé àgbọ̀n o wọ́n á gbà ká o bàbá ẹ̀yìn wà nù wẹ́gbì fẹ́ báyìí ní sọ́dẹ̀ náà mọ̀ ọ̀nà rẹ̀ sẹ́wọ̀n o ní sọ́dẹ̀ náà mọ̀ ọ̀nà rẹ̀ sẹ́wọ̀n o sọ́dẹ̀ náà ká o bàbá sọ́dẹ̀ Okoje nìfẹ́. Yare wayo Sunday wa wọ́n inú wẹ́dà o Sunday wa wọ́n inú wẹ́dà wíwá adánlẹ́rìn ìlú Okoje Sunday Okoje mẹ́yìn wà dódódó. Prince Austin Okoje National businessman Yare wayo Prince Austin Okoje nakyo Adazama isesi Jaiwero na agbe we aro gongon we aro ye babare no pano ari ewe na wa wege no ware gbe Wero na yi baba o abadagun ari awe no pe kan no gbuje When Augusti where I saw Emmanuel Okoje nakyo Emmanuel Okoje Eba gbara luwa enu aka ito yeye ayo Prince Austin Okoje nakyo Bezi Turkey Yare yo baba Prince Noah Okoje a national businessman Prince Noah Okoje baba Okoje Solomon Ọ̀nà ìwáté o bàbá wàkígbé nàgíyà níbi o Felix Obeto Okoje Yare yo Felix Obeto nakyo Okoje Friday Adawero na gbari ya lórí bàbá Eba gbara luware nu aka ta biye ma ayo Miss Ugbo Iwareta Adawero na gbari ya lórí Odeku ọkọ̀ bá gbọ́dọ̀ o ayà níbi omi má wọ́n kíkọ́ gàrí yà níbi o Loretta Opo Okoje Prince Edodoje Okoje Additional Panabita Advisor to Ugbo Youth Association Uromi Branch Committee Chairman Uromi Panabitans Unions Association Prince Edodoje Okoje nakyo wọ́n
dẹ́gbọ̀n o wọ́n dẹ́gbọ̀n tó dá wọ́n gbogbo nùwẹ̀gbẹ̀ kan mẹ́yìn wà nùwẹ̀gbẹ̀ tí ó bá rè nímọ̀ ní màrá sáré ìsọdẹ náà mọ̀ ọ̀nà rẹ̀ sẹ́wà ló ìbàgbọ́n láti wá nùwẹ̀ká ta kó ti bá wọn. ọ̀rẹ́ láti ayọ̀. Mr. LTD Nakio, LTD from Ugboha, Okoje family da mẹ́rin na iwe dodododododo. Mr. Michael Okozogbo, A.K.A. Ria Okokore, member Ugboha Youth Association. Prince Sunday Okoje, ọ̀dọ́ ẹ̀mẹ́rọ̀ nílò na Ugboha Youth Association rèé fi hàn wá bọ́ àfọ́mẹ́rẹ̀. Eneru wa eneru wete ede na sapopo ere ege na pa ere yu da mero na kwame ba re Prince Sunday Okoje na ko Prince Aliko yaru yo baba Babu Regina Atalaro nara kupa wa Okoje wa Okoje. Atalaro nara kupa wa Okoje Okoje adelore. Mr. LTD from Ugboha yaru yo baba Atalaro nara kupa wa Tonyobo Okoje adelore. Atalaro nara kupa wa Tonyobo Okoje Okoje adelore. Prince Augustine Okoje na kyo Bezi Turkey yaru yo baba Prince Noel Okoje international businessman Prince Noel na kyo Atalaro nara kupa wa Tonyobo Okoje adelore. Atalaro nara kupa wa Okoje Okoje adelore. Atalaro nara kupa wa Tonyobo Okoje Tonyobo Okoje adelore. Atalaro nara kupa wa Okoje Okoje